Lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó dá gbogbo àgbáńlá ayé náà ni a fi ń kí ẹ̀yin ènìyàn wa, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, ní funfun ni, ní dúdú ni, níbikíbi tó wù kí ọwọ́jà iléeṣẹ́ wa kí ó máa dé, ni a fi ń kí yín káàbọ̀ sí iléeṣẹ́ wa onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó lè jẹ́ kí a máa lọ, kí a máa bọ̀ pẹ̀lú àlàáfíà ara. Orúkọ mi ni Abdulhakeem Adam, aṣojúsọ ìròyìn fún iléeṣẹ́ onislam.net. Gẹ́gẹ́ bí ìṣe wa láti máa ṣe gbogbo ìjọ àgbáńláyé àti ìjọ mùsùlùmí ní àǹfààní ní gbogbo ìgbà, láti ti máa mú àwọn ètò tí ó máa jẹ́ ètò alárinrin wá fún yín. Lénìí, àlejò wa lórí ètò ilé ni àwọn bàbá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko. Àwọn bàbá náà ni Fọdílátì Sheikh Daoud Adébáyọ̀ Adéṣínà, tí wọ́n jẹ́ igbákejì ìmáàmù àgbà fún iléèwé Federal Polytechnic Ìláró tó ń bẹ ní Ògùn State ní ìlú Nàìjíríà. Bákan náà ni àwọn bàbá wa tún jẹ́ olùkọ́ ní Department of Building Technology. À ń kí àwọn bàbá wa káàbọ̀ sí iléeṣẹ́ wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun bàbá tí a pè yín tí ẹ dá wa lóhùn, Ọlọ́run bá yóò jẹ́ kí a máa rí yín bá. Allahumma amin. Tó, àkọlé ètò wa, ohun tí a máa gbé yẹ̀wò lórí ètò yìí ní èní ni ní tí a mọ̀ sí ìtumọ̀ hijira nínú ìgbésí ayé mùsùlùmí. Bàbá, ẹ jọ̀wọ́, kí ni ìtumọ̀ tí a lè rí fún hijira nínú ìgbésí ìṣẹ̀mí ayé mùsùlùmí? Gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń bẹ, tí hijira sì ṣe pàtàkì nínú Islam, kí wá làjẹṣepọ̀ àti pé kí ni àǹfààní tó ń bẹ àti ìtumọ̀ tí ó ń bẹ fún hijira nínú ìṣẹ̀mí ayé mùsùlùmí? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ní orúkọ Ọlọ́run, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, gbogbo ọpẹ́ jẹ́ ti Ọlọ́run tí ó dá wa sí láti ọdún tó kọjá, tí ó tún mú wa rí hijira ti ìgbà tí a wà yìí. Kí Ọlọ́run náà kí ó má ṣàì máa dá wa sí ní gbogbo ìgbà ní ti àlàáfíà àti yàrá yíyá. Hijira jẹ́ àmì kan àti ètò kan tí Ọlọ́run ọba alékeọlá tí ó gbé kalẹ̀ sí àwùjọ mùsùlùmí nígbà tí gbogbo èèyàn lérò wípé ó ti tán. Ìgbà yẹn ni Ọlọ́run ọba alékeọlá ló mú àṣẹ wá fún òjíṣẹ́ ńlá pẹ̀lú àwọn mùsùlùmí àkọ́kọ́ pé kí wọ́n ṣe ìṣípòpadà kúrò níbi tí nǹkan ti nira láti lọ rèé ṣe ẹ̀sìn Ọlọ́run bọ́lọ́run bá ṣe fẹ́, kó lè bá jẹ́ àkọ́wòye fún gbogbo àwa tó kù wípé gbogbo nǹkan tọ́lọ́run ní ká ṣe kì í ṣe nǹkan tí ò ṣeé ṣe tàbí nǹkan tí ó lè bá wa lára mu. Nínú ìtàn a rí pé nígbà tí ìhàlẹ̀ tí àwọn kèfèrí ń ṣe fún Ànábì tó pọ̀ gan-an, tí wọ́n kógun dé, tí wọ́n kó gbogbo ẹ̀dẹ́, tí wọ́n jẹ́ káyé rọrùn fún àwọn mùsùlùmí. Nígbà tó dẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ ẹ̀sìn ò tí ì dé ògóńgó nígbà yẹn, ẹ̀rí tí wọ́n bá tó bá yẹ pọ́lọ́run bá ní kán dúró tí wọ́n kán máa jagun, ọ̀pọ̀lọpọ̀ lè kú láti bẹ̀, ṣùgbọ́n ṣá wọn ò ní lẹ́sìn. Lọ́lọ́run bá fi pa wọ́n láṣẹ pé òkè ẹ kúrò níbẹ̀, nítorí pé nínú ẹgbà ọ̀rọ̀ kan náà Al-Qur'an, Ọlọ́run bá ń sọ fún wa wípé nígbà tí nǹkan bá nira, tí èèyàn kan bá sọ pé máa dúró síbi, Ọlọ́run lòun máa bèrè lọ́yẹ̀ pé sílẹ̀ Ọlọ́run ò fẹ́. Tí wọn bá jẹ́ kéèyàn rí ẹ̀sìn ṣe níbì kan, kó kúrò níbẹ̀ kó lọ síbi tó máa ti rí ẹ̀sìn ẹ̀ ṣe, kọ́lọ́run bá lè tẹ́wọ́ gba akitiyan ẹ̀ lórí ìlànà ẹ̀sìn. Àwọn nǹkan tí Ọlọ́run bá fi ṣe ní alákọ̀ọ́kọ́ rèé, tí àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n dẹ̀ fi ṣe ìṣípòpadà kúrò ní Mẹ́kà tí wọ́n lọ sí Mẹ̀dínà. Kì í wá ṣe ìṣípòpadà ti ara yẹn nìkan, àwọn nǹkan tó yẹ pé a lè fojú rí òun ni ti ara. Nígbà tí wọ́n dé Mẹ̀dínà, wọ́n ṣe ìṣípòpadà nípa ti òwò, wọ́n ṣe ìṣípòpadà nípa ti ìrísí, wọ́n ṣe ìṣípòpadà nípa ti ìbálòpọ̀ tí ń bẹ láàrin èèyàn sí èèyàn. Àwọn nǹkan tí a lè wò nípa kí nǹkan tí hijira jẹ́ ní nǹkan tá a lè fi ojú rí nìyẹn. Ṣùgbọ́n ní ìdàkejì, tó bá yẹ pé ká wò hijira iṣẹ́ tó ṣe lọ́dọ̀ àwọn mùsùlùmí àkọ́kọ́ nípa ti ẹ̀mí tàbí nípa ìdàgbàsókè ti ẹ̀sìn, a rí pé nígbà tí wọ́n ṣe hijira yẹn, Ọlọ́run bá mú wọn kúrò níbi àìnífọ̀kànbalẹ̀ àti ìpayín keke. Ọlọ́run ọba lọ tẹ̀ wọ́n dó sí ibi tó jẹ́ wípé ìfọ̀kànbalẹ̀ ti máa wà fún wọn. Wọ́n á sùn gbádùn, wọ́n á jí lóru, wọ́n á ṣàdúrà fọ́lọ́run. Léè tó túmọ̀ sí wípé
Ọlọ́run ọba fi hijira ó fi mú wọn kúrò níbi tí wọn ti ní rí oore ọ̀fẹ́ Ọlọ́run jẹ lọ síbi tí wọ́n á ti ṣe iṣẹ́ àṣejèrè kí wọ́n lè bá rí oore ọ̀fẹ́ Ọlọ́run bá jẹ. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà òun ní hijira ló máa ṣe sí ìgbésí ayé ẹ̀dá. Gẹ́gẹ́ bí mùsùlùmí tí a bá wo tàbí kákọ̀wò gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wípé nígbà tí a bá ní àwọn ìṣòro kan tàbí ìkejì nígbà míì, fún àpèjúwe ká sọ pé à ń ṣe òwò kan, ká dáwọ́lé òwò yẹn, ká máa fowó ṣe, ká máa fara ṣe, tí ò bá tètè yọ àwọn èèyàn máa mú ìmọ̀ràn wá wípé ó ṣe fìyẹn lẹ̀ kó ṣe nǹkan míì. Ẹ̀rí. So irú àwọn nǹkan báyìí òun ní hijira ló máa ṣe nígbésí ayé wa. Hijira ó jẹ́ ìpè nítorí pé ní àsìkò tá a wà yá lè sọ wípé ànábì ti wá, Ọlọ́run dẹ̀ ti parí ẹ̀sìn fún lóòótọ́ ni, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé pàtàkì nǹkan tí Ọlọ́run bá fi gbé ẹ̀sìn Islam kalẹ̀ ní láti yọ wá kúrò nínú òkùnkùn tá a bá tán bí wa sí àti òkùnkùn tá a fọwọ́ ara wa fà tá a kóra wa sí, pé kí Islam wá láti yọ wá kúrò nínú àwọn òkùnkùn yẹn. Ó mì ní wípé ní gbogbo ẹni tí ò bá tí kúrò nínú àwọn òkùnkùn yẹn ó sì wà nínú àjàgà, ó ní láti ṣe hijira kúrò nínú àwọn àjàgà tó kóra ẹ̀ sí tàbí àjàgà tí wọ́n bí i sí nítorí káyé lè padà rọrùn fún. Ìjọsìn tọ́lọ́run kúkú ní ká ṣe kí kú ṣe torí tọ́lọ́run fúnra rẹ̀. Ọlọ́run bá ní ẹnikẹ́ni tó bá sapá tàbó ṣègbìyànjú sójú ọ̀nà tàwa Ọlọ́run ó ń ṣe fẹ́mi ara ẹni. Níbòmíì Ọlọ́run bá ní ẹnikẹ́ni tó bá ṣe ìgbìyànjú sójú ọ̀nà ti àwa Ọlọ́run a máa ṣí ilẹ̀kùn gbogbo nǹkan tó dùn láti ọ̀dọ̀ wa, a máa ṣí fún. Ó mì ní wípé ní gbogbo ìgbà tí èèyàn bá ti ń fẹ́ nǹkan tó dáa, àfi ká ronú ká kọ́kọ́ wò pé ṣé position tí mo wà, ayé tí mo wà yìí, ṣé àdúrà mi lè gbà níbẹ̀ ṣá. Téèyàn bá ti rí wípé bóyá òun ń ṣe nǹkan kan tí ò dáa kan, àfi ká ṣe hijira, ká ronú pìwàdà kúrò nínú ibi, ká bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan rí, ká ronú pìwàdà kúrò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bí, ká bẹ̀rẹ̀ sí ní kọ́ ọ̀wọ́rìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ rí. Àwọn nǹkan tí hijira tó máa ṣe ní sàmánì tiwa nísìnyí á fọ̀ wá mọ́, á mú wa kúrò níbi àìnírètí, á jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run bá ṣì máa ṣe gẹ́gẹ́ bó ṣe dúró ti àwọn ará àṣáájú. Ẹ ṣeun. Ǹjẹ́ tá bá fojú wò bàbá, ṣé a lè sọ pé fífi ìlú kan sílẹ̀ ṣẹ́rí lọ sí ìlú míì ní ìtumọ̀ hijira ló dálé lórí nìkan ni? Ṣé ká kúrò nílùú kan lọ ìlú míì, pa kúrò nílùú kan àtúnṣíra lọ ìlú míì nìkan la mọ̀ sí ìtumọ̀ hijira bí? Hijira mo sọ fún wa wípé ọ̀nà méjì ni hijira wà. Hijira ti ara òun ni ìṣípò padà nítorí wípé wọ́n kó tìpa mọ́yàn, wọ́n jẹ́ kó ṣeé ṣe fún yàn láti rọ́ Ọlọ́run sìn àti láti rí ẹ̀kọ́ Ọlọ́run kọ́. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ó ṣeé ṣe fún yàn kéèyàn wà níbì kan tí ó nira fẹ́ nìyẹn láti kọ́ ẹ̀kọ́ nípa Ọlọ́run àbí láti rí Ọlọ́run sìn. Tí lẹ́ni náà tí ó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí wa, yóò fẹ́ dáa jù kéèyàn kúrò ládùúgbò ibi tí kèfèrí ń jẹ́ pé àwọn náà ń gbé bẹ́ẹ̀ jù tí wọ́n jẹ́ kéèyàn rí Ọlọ́run sìn, kéèyàn lọ sí àwùjọ ibi tí wọ́n ti máa rí Ọlọ́run sìn. Apá kan ń bẹ nìyẹn. Ṣùgbọ́n ṣá èyí tó kàn wájú lénìí, nítorí pé tá a bá wò lénìí sìn, ìgbàláàyè ti pọ̀ láàrin àwọn ẹ̀dá tí àwọn olóyìnbó ń pè ní religious tolerance. Ìgbà míì wà ẹnu la fi ń sọ. Àwọn tí wọ́n lágbára gan tí wọ́n ń polongo ẹ̀ káàkiri tó bá ní í ṣe pẹ̀lú mùsùlùmí wọn kì í sábà tẹ̀lé. Ṣùgbọ́n tí a bá bára wa nípò yẹn, èyí tó fi máa dájọ̀gbọ́n lẹ̀ ká fi bẹ́ẹ̀ lẹ̀ fún wọn ká lọ bòmíì, ká láàfin lè jọba nígbà tó yẹ pé ẹ̀sìn wa gbà wá láàyè, ká kúrò lọ ibi tí ẹ̀sìn wa ò ti ṣeé ṣe, ká lọ sí ibi ọ̀dọ̀ àwọn tí àwọn ọmọ ìyá wa bá pọ̀ sí, ká lè rí ẹ̀kọ́ ẹ̀sìn kan níbẹ̀. Ṣùgbọ́n nídàkejì ní àsàmọ́nì wa méjèèjì ló kàn wá. Èyí tí a ṣe jù tó dẹ̀ ń da sàmọ́nì wa láàmú gangan òun ni ìwà burúkú tó wà nínú wa. Ìyẹn gangan ní hijira tí a gbọ́dọ̀ ṣe. Tá a bá wo ayé lè ní gbogbo ẹ ti rí rúdurùdu nítorí pé kò sẹ́ni tó ń tẹ̀lé lánàá mọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ò tà létí àwọn èèyàn mọ́. Hijira tá a máa ṣe, a gbọ́dọ̀ ṣe hijira kúrò lọ́dọ̀ èṣù àti ìfẹ́ ẹnu kí gbogbo wa ṣẹ́rí padà wá sójú ìlànà tọlọ́run, nítorí pé Ọlọ́run bá ló ní ayé, òun dẹ̀ ló lè jẹ́ kí ayé rọrùn fún èèyàn. Lópin ìgbà tá a bá fẹ́ kí a fẹ́ àṣeyọrí bí nǹkan tá à ń ṣe, tá a dẹ̀ fẹ́ ìdùnnú léni àtìlẹ́yìn wa ọ̀la, àfi ká ṣe hijira kúrò nínú àwọn nǹkan tá a gbàgbọ́ léni tí yóò jẹ́ káyé rọgbọ fún wa, ká ṣe hijira kúrò níbi àwọn ìpáǹle tá a dì mú tí yóò jẹ́ kí ìjọmọ ìyá wa kó yanrantí, ká ṣe hijira kúrò níbi àwọn ìnira tá a ní, ká fi ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀sìn Ọlọ́run ká fi fọra wa mọ́ kúrò níbi aburú lọ síbi ìmọ́lẹ̀ tí Ọlọ́run ọba tó gbèrò fún wa. Ẹ ṣeun. Tí a bá wá fojú wò ní ṣàkun níbi tí ayé gbé dé lénìí àti inú ayé tá a wà lénìí,
yálà ní mùsùlùmí ni àti kìí ṣe mùsùlùmí, lọ́kùnrin ni àtobìnrin. Ǹjẹ́ tá a bá ní pé ká wá wò ó ní ojú tòótọ́ tá a fẹ́ sọ òdodo fúnra wa, ṣé hijira ṣì wà dọjọ́ òní? Ǹjẹ́ àwọn èèyàn ṣì ń ṣe hijira gan ní pàápàá hijira bó ti yẹ kán ṣe? Tí a bá ń sọ̀rọ̀ nípa hijira, àfi kí a gbọ́ àgbọ́yé ẹ̀. Ní Ànábì sallam ó ṣàlàyé fún wa lórí ìlànà ẹ̀sìn kó tẹ̀ tó lọ, ó pe àwọn mùsùlùmí jọ, ó dẹ̀ sọ fún wọn, ó béèrè lọ́wọ́ wọn pé ṣé àti òun jíṣẹ́ Ọlọ́run dáadáa fún wọn bí? Gbogbo èèyàn sì jẹ́rìí sí pé lóòótọ́ ó jẹ́ iṣẹ́ náà dé ògóńgó. Ní àwọn generations tó tẹ̀lé Ànábì, kò sẹ́ni tó kójọpọ̀ kan sọ wípé ó kí wa fẹ́ ṣèwọ́de nítorí pé a fẹ́ ṣe hijira, tàbí pé bóyá a kóra wájọ síbì kan hijira ni à ń ṣe. Nítorí pé nígbà tí wọ́n yẹn àwọn gangan ni wọ́n ṣe hijira yẹn, kò ní bálà káyé mu kan wá jókòó pé nǹkan tá a ṣe lánàá tún celebrate ẹ̀rí. Ṣùgbọ́n nígbà tó ti wá di wípé àwọn èèyàn ti fẹ́ fi ọwọ́ bo iná ẹ̀sìn mọ́lẹ̀, àyàfi káwa tá a bá kù láyé lénìí ká kóra jọ ká tan ìmọ́lẹ̀ sí ìlànà ẹ̀sìn wa, kán rí pé nǹkan tó dáa ló wà ń bẹ̀. Nǹkan tó fa àwọn nǹkan yẹn wá nìyẹn. Kì í ṣe pé bóyá ẹgbà wá ọ̀rọ̀ kan wà tánà fi sọ pé òkè hijira gbọ́dọ̀ máa ṣe lọ́dọọdún, kì í ṣe pé bóyá àyà Qur'an kan wà tó sọ pé hijira rẹ̀ o agbọ́dọ̀ máa ṣe lọ́dọọdún, rárá o. Kò sí ẹ̀rí kankan fún kákórajọ ká ṣe anything. Ṣùgbọ́n ṣá láti lè jẹ́ mùsùlùmí tó yanrantí àti láti lè mú iṣẹ́ Ọlọ́run dógóńgó, nítorí pé Ọlọ́run bá pè wá níjà nínú Al-Qur'an láti jẹ́ ẹni tí yóò máa bọ́ ọ́ta, láti máa gba àwọn èèyàn níyànjú láti máa ṣe dáadáa, tí ó sì máa ṣe wáàsí fún wọn láti kọ aburú sílẹ̀. Ẹ̀rí, nígbà tí a bá jẹ́ kán mọ̀, báwo la ṣe fẹ́ mọ̀ wípé a ní ọdún tiwa tá ń kà? Báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ pé a ní òǹkà ọjọ́ tiwa? Báwo ni àwọn òǹkà wa tá a fi ń ka iléyá, tá a fi ń ka ìgbà tá ń ṣe ìtúnu àwẹ̀, tá a fi ń ka gbogbo àwọn nǹkan tá ń ṣe nínú ẹ̀sìn wa? Báwo làwọn nǹkan yẹn ò ṣe ní parẹ́ nígbà tí a bá ṣe akitiyan láti gbé ètò bá a ṣe ń ka òǹkà ọjọ́ àti oṣù nínú ẹ̀sìn tiwa tá a bá gbé wọn ní àrùgẹ? A lè jókòó ká ṣe wáàsí fúnra wa lórí ipò tí Islam wà ní agbègbè wa, ká ṣe jíròrò lórí ẹ̀, ká wo àwọn ọmọ ìyá wa tí wọ́n ní ìfàsẹ́yìn, ká fún wọn ní ọ̀rọ̀ ìmọ̀ràn lórí bí wọ́n ṣe máa ní ìlọsíwájú. Nítorí pé ojúṣe wa ní gẹ́gẹ́ bí mùsùlùmí, àwọn èèyàn gbọ́dọ̀ rí ẹ̀sìn kọ́ lára wa, kí wọ́n dẹ̀ rí pé ẹ̀sìn yẹn ó ń gba ayé là kúrò níbi òkùnkùn tí ayé àti àwọn alágbára ayé kóra wọn sí. Ṣùgbọ́n nígbà tí mùsùlùmí ò bá ti ṣe yẹn, ẹ̀rí a ti kùnà nínú iṣẹ́ tọ́lọ́run bá gbé fún wa nìyẹn. Ìdí nìyẹn tẹ́ pé tá a bá wò lé ní, tá a bá jókòó, ṣùgbọ́n kì í wá ṣe bíi ká wá kóra wa jọ ká bẹ̀rẹ̀ sí ní dáwó, ká bẹ̀rẹ̀ sí ní jẹun, ìyẹn kọ́ la máa fi ṣe. Ìròrí ni a máa ronú nípa ẹ̀ pé ibo la báṣẹ́ dé, tọ́lọ́run bá pa wá báyìí, ṣá lè bọ́ lọ́hún lé, kí ló kù tá àti ìṣe, kí láwùjọ mùsùlùmí ti ṣe, kí la àti ìrí ṣe. Àwọn nǹkan tá a máa fi ìjírà yẹn tí a máa fi ṣe nìyẹn. Bàbá wa, gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀jọ́ àti aṣíwájú ẹ̀sìn àti olùṣe wáàsí fún àwọn ènìyàn, ǹjẹ́ ká yọwọ́ ayẹyẹ kúrò ńbẹ̀, ká sọ nípa àpín pàápàá hijira? Ǹjẹ́ àwọn èèyàn sì ń ṣe hijira bó ti yẹ kí wọ́n ṣe lénìí? Àwọn èèyàn kọ̀ọ̀kan ń ṣe, wọ́n á organize, wọ́n máa pe àpéjọ, wọ́n á ṣe ìjíròrò, wọ́n á ṣe wáàsí fáwọn èèyàn, wọ́n á lọ lé àwọn ọmọ tí ò níyàá, wọ́n á tún ṣe ìwọ́de pàápàá, wọ́n á tẹ hijira sí aṣọ, wọ́n á ṣe ìwọ́de, wọ́n á lọ sí àwọn ilé amóhùnmáwòrán, wọ́n á ṣe oríṣiríṣi nǹkan láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ wípé, ṣùgbọ́n ẹ mọ̀ pé àwùjọ mùsùlùmí a kì í sábà kórajọ tó bá ti ní í ṣe pẹ̀lú owó àti akitiyan ẹ̀ ní rí mùsùlùmí. So kò fẹ́ẹ̀ wọ́pọ̀ nínú àwọn èèyàn tó ń ṣe ní ayé àtijọ́ rí, àwọn èèyàn ń ṣe àwọn nǹkan yẹn. Tó bá ti ń súnmọ́ ẹ̀ ti máa rí, wọ́n á ti máa ṣe ìwé pélébé káàkiri pé ọdún wa ń bọ̀, ọdún wa ń bọ̀. Ṣùgbọ́n ṣá láwọn àsìkò yìí kò sí fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. Màá rọ̀ wá pé ká gbìyànjú láti ṣe akitiyan yẹn ní àwọn mọ́ṣáláṣí wa, ká kóra wa jọ síbẹ̀, ká ṣe wáàsí fúnra wa. Ọdún wa ló dé yìí, ibo ni ìlọsíwájú dé ní mọ́ṣáláṣí wa? Ọmọ ta ló ti kàwé? Ọmọ ta ni ò tí kàwé? Kí ló dé tí ò ríwèé kà? Ọmọ ta ló fẹ́ kọ́ṣẹ́? Kí ló dé tí ò ríṣẹ́ kọ́? Ká ṣèrànlọ́wọ́ fún wọn. Àwọn nǹkan yẹn ló yẹ ká ṣe, ṣùgbọ́n tó bá yẹ pé ní ti pàtó àwọn èèyàn ò ṣe bó ṣe yẹ ká ṣe mọ́. Owó ni àwọn èèyàn dẹ̀ ń fi àwọn nǹkan ẹ̀sìn ni wọ́n fi ń kójọ láyé ìsìn, k'Ọlọ́run ṣàánú wa. Tó, ẹ ṣeun bàbá wa. Gẹ́gẹ́ bí inú ọ̀rọ̀ yín tí ẹ̀ ń sọ lọ, tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ sì ń ṣàlàyé àwọn ìtumọ̀
àti ọ̀nà tí à ń gbà ṣe hijira. Ẹni tí ó fi ìwà burúkú kan sílẹ̀ tó lóun lọ sí ṣe ìwà míì, ṣé ká gbà pé òun náà ti ṣe hijira náà nìyẹn àbí hijira míì tún bẹ lẹ́yìn tó ṣe ni? Hijira oríṣi méjì náà ni a máa ṣe, ìṣí ara padà àti ìṣí ipò padà. A máa ṣí ipò padà rí pé a kúrò níbi kan ibi tí ẹ̀sìn ò ti, ó lè má jẹ́ láti ìlú kan sí ìlú kan pàápàá, ó lè jẹ́ láàrin ìlú tó wà, ó lè jẹ́ láàrin ọ̀rẹ́ ni, pé àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn ọ̀rẹ́ burúkú ni wọ́n jẹ́ kí n rọ́lọ́run sìn, ká ṣe hijira kúrò lọ́dọ̀ wọn, ká pa gbogbo wọn tì, ká wá ṣe hijira wa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀rí hijira kan nìyẹn. Èèyàn lè wo nínú ọkàn rẹ̀ pé mo burú lẹ́dà, ìwà àánú mi ò dáa sí ẹ̀dá ẹgbẹ́ mi, jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí wọn. Hijira kan nìyẹn. Èèyàn lè wo dáadáa kó wo pé ìbáṣepọ̀ láàrin mi àtọlọ́hun mà dán tó, àfi kí n gbìyànjú lórí ẹ̀, kí n ṣe hijira kúrò lọ́dọ̀ ayé àti nǹkan táyé fi ń tàn èèyàn jẹ, kí n ṣe hijira padà sọ́dọ̀ Ọlọ́run Ọba. Àwọn hijira yẹn sìn, àwọn hijira ẹ̀mí ni. Ṣùgbọ́n lè tó ní ṣe pẹ̀lú ipò padà láyé ìsìn kì í fẹ́ sábà wáyé mọ́, nítorí pé ayé ti lajú dáadáa. Àwọn èèyàn ń fi tẹ̀pátìkúùkù mú èèyàn mọ́, kì í sábà ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ sí èèyàn lè kúrò níbi tó bá wà kó lọ sí ìlú ibòmíì, ó ti ṣe hijira nìyẹn. Lópin ìgbà tó bá yẹ pé ẹni yẹn ń gbégbé sí ayé ìlànà ẹ̀sìn tó dẹ̀ jẹ́ wípé nítorí ẹ̀sìn ni wọ́n fi ń yọ ẹni yẹn ni wọ́n fi ń dà láàmú. Ẹ̀rí tí kì í bá ṣe nítorí ìlànà ẹ̀sìn kì í ṣe hijira o. Kí èèyàn kó kúrò ládùúgbò ibì kan nítorí pé òun fẹ́ gbalé tó tún lágbára jù bẹ́ẹ̀ lọ, kó wá ní òun kó kúrò ní agbègbè tí àwọn èèyàn tí ò lówó lọ́wọ́ ń gbé, ó wá lọ gbalé síbi táwọn tó lówó, kò ṣe hijira o. Hijira kan yẹn nǹkan tá a fẹ́ ṣe ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run àti ìjẹ́ ọmọnìyàn. Ẹ̀rí àwọn nǹkan téèyàn ń ṣe hijira lé lórí nìyẹn, wípé ìgbésí ayé mi yóò dáa tó, mo fẹ́ máa gbé ìgbésí ayé mi bọ́lọ́run ṣe fẹ́, kó dẹ̀ pinnu, kó dẹ̀ pa nǹkan burúkú tì, ó ti ṣe hijira kúrò níbi aburú lọ síbi nǹkan dáadáa nìyẹn. Ẹ ṣeun bàbá wa. Lákòótán, kí ni àmọ̀ràn yín fún àwọn mùsùlùmí tó ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin báyìí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yí pé ìpalẹ̀mọ́ ọdún wa tó jẹ́ ọdún àwa mùsùlùmí ń bọ̀ lọ́nà, ọ̀nà wo lẹ lè fi là wọ́n ní ọ̀yẹ̀ tẹ̀sí lè fi fún wọn ní àmọ̀ràn nípa bí wọ́n ṣe ṣe hijira, àti pé bí wọ́n bá ṣe hijira náà tán, ṣé kéèyàn ṣe hijira nísìn ni pípọ́ kúrò ń bi ìwà burúkú lọ síbi ìwà dáadáa, kó tún dọ̀la kó tún padà sí díẹ̀? Kí làmọ̀ràn yín àti ìdánilẹ́kọ̀ọ́ yín tẹ̀lé sí fáwọn ènìyàn wa? Gẹ́gẹ́ bí mùsùlùmí, a gbọ́dọ̀ mọ̀ wípé nígbà tí Ọlọ́run bá ọba àlékè ọlá tó bá fún wa ní àǹfààní láti jọlá nǹkan yẹn á máa jẹ́ àmúrelé fún wa ni. Ṣùgbọ́n ṣá tí èèyàn yẹn bá padà ṣẹ́rí síbi nǹkan tí ò dáa yẹn mọ́, ẹni yẹn ti di nínú ṣàríhà, ẹni yẹn ti di aládàámọ̀ gbèsè. Ẹ̀rí kì í dẹ̀ sábà sí àforíjì ẹ̀ṣẹ̀ fún àwọn tó bá jẹ́ aládàámọ̀ gbèsè, nítorí pé almuflisunu ni wọ́n nìyẹn, àwọn mọ̀ọ́mọ̀ ń ṣe Ọlọ́run ni. Ẹ̀rí nígbà tí a bá ti pinnu láti ṣe pé ìwà burúkú yìí tá a kábàámọ̀ lórí ẹ̀ gan-an, tá a kábàámọ̀ lórí ẹ̀ pé àṣewà burúkú ni mò ń wù, àṣé nǹkan tí ò dáa ni mò ń ṣe, àṣé mò ń kó nira báwọn ará àdúgbò, àṣé ọmọ ò gbádùn mi ńlé, àṣé ìyàwó ò gbádùn mi ńlé, àṣé àwọn mùsùlùmí ẹgbẹ́ mi ò jọlá mi, àṣé àwọn èèyàn, nítorí pé ìjẹ́ ọmọnìyàn wa gẹ́gẹ́ bí mùsùlùmí kì í ṣe pé ó ní ṣe pẹ̀lú mùsùlùmí nìkan ṣo, a máa fọ orí ilẹ̀ mọ́ títí tó máa fi mọ́ ni. Ó mìíràn pé a máa ṣègbìyànjú láti ṣe dáadáa sí àwọn tí wọn kì í ṣe mùsùlùmí, káwọn náà kọ́ ẹ̀kọ́ látara wa pé ayé tàwọn náà ó nílò àfọ̀mọ́, kọ́ wá bí wá ká wá sọ pé báyìí lọ́lọ́run ṣe ní ká ṣiṣẹ́. Àwọn kan tá a gbọ́dọ̀ ṣe nìyẹn. A gbọ́dọ̀ ṣẹ́rí padà mọ́, nítorí pé nínú àwọn ìlànà tó wà fún ìrònípìwàdà kúrò níbi aburú nínú ẹ̀sìn Islam, alákọ̀ọ́kọ́ ni kéèyàn kábàámọ̀ lórí nǹkan tí ó ń ṣe tí ò dáa, kéèyàn wá kábàámọ̀ lórí oore tó ti bọ́ fún un pé nítorí nǹkan tí ó ń ṣe tí ò dáa ìlọ́lọ́run bá òṣìṣẹ́ ṣe lè fún Ọlọ́run dáríjì mi o. Lẹ́yìn yẹn ká wá pinnu wípé a ní ṣẹ́rí padà mọ́ lọ síbi aburú tá a ti kọ́ ọ́lẹ̀. Lẹ́yìn yẹn a wà túbà lọ sọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn yẹn ìkẹ́ Ọlọ́run á wá bá yàn. Tá a bá ìlànà yẹn náà ni ó wà fún ìjìra tí a fẹ́ ṣe, ìjìra ti ẹ̀mí tá a fẹ́ ṣe àti ìjìra ti ara tí a fẹ́ ṣe. Nítorí pé tó bá jẹ́ pé ìjìra ti ara, a rí pé nígbà tí Ọlọ́run bá ọba àlékè ọlá tó mú ànábì kúrò ní Mẹ́kà, àwọn èèyàn rò pé ọlá ti tán lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run padà mú wá síbẹ̀ wá dọ́ba. Ó padà wá jọba lé wọn lórí, kì í ṣe jọba nípa ti òṣèlú nìkan, ṣùgbọ́n nípa ìròrísí àti ìpèsọ́rọ̀. Wọ́n wá padà rí pé ànábì gangan ló mú nǹkan tó lè jẹ́ káyé tòrò ló mú wá. Ṣùgbọ́n kó tó di pé ó lọ yẹn wọn gbà. Wọ́n mọ̀ ṣùgbọ́n wọn gbà.
ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú lọ tí wọ́n rí wípé Ọlọ́run bá ti lọ jẹ́ kó rí nǹkan yẹn ṣe níbòmíì tóun náà rí pé mo lè ṣe àwọn èèyàn ti rí gẹ́gẹ́ bí àríwòye pé ó ṣe é ṣe níbẹ̀ ó padà Ọlọ́run padà nǹkan tó bọ́ fún lálàkọ́kọ́ yẹn Ọlọ́run padà wá jogún ẹ̀ fún lè tó túmọ̀ sí wípé tá a bá gbìyànjú láti kúrò níbi aburú tá a padà bẹ̀rẹ̀ sí ṣe nǹkan rí gbogbo nǹkan tá a rò pé ó bọ́ fún wa yẹn kò ní bọ̀ trípọ́ náà bá ṣe máa mú wọn padà wá fún wa máa rọ̀ wá gẹ́gẹ́ bí mùsùlùmí àti àwa tí à ń gbé ayé wípé ká kọ́kọ́ understand ká ní àgbọ́yé wípé Ọlọ́run bá ló láyé à ń yábẹ̀ gbé ni nǹkan tọ́lọ́run bá fẹ́ la gbọ́dọ̀ bá ṣe láyé nítorí káyé yẹn kó lè sàn wá sí dáadáa now tá a bá ti gbọ́ yẹn yé wípé Ọlọ́run bá ló ní ayé a gbọ́dọ̀ wá kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe máa ráyé gbé ọ̀nà kan ṣo lèèyàn fi ń kọ́ ẹ̀kọ́ yẹn ìgbọ́ràn sọ́lọ́run bá lẹ́nu ni tá a bá ti gbọ́ràn sọ́lọ́run lẹ́nu a máa rí ayé gbé ẹni tó bá gbọ́ràn sọ́lọ́run lẹ́nu kò ní í ṣẹ́rí padà kúrò nítorí pé tá a bá lọ gbìyànjú láti ṣẹ́rí padà kúrò níbi nǹkan dáadáa lọ síbi nǹkan tí ò dáa Ọlọ́run bá sọ ní Al-Qur'an ó ní mò ń pè yín o ẹ̀yin èèyàn ẹnikẹ́ni nínú yín tó bá lọ ṣẹ́rí padà kúrò níbi nǹkan dáadáa tí mo pa láṣẹ tó wá lọ ń padà lọ síbi nǹkan tí ò dáa Ọlọ́run bá ní màá mú àwọn èèyàn míì wá wọ́n á ṣe ẹ̀sìn mi bí mo ṣe fẹ́ wọ́n á nífẹ̀ẹ́ ara wọn Ọlọ́run bá dẹ̀ nífẹ̀ẹ́ wọn àwọn náà dẹ̀ máa jogún ayé àwọn ìgbà san lẹ́san rí ó mí pé àwọn tí wọ́n bá ti gbìyànjú láti ṣẹ́rí padà yẹn tí wọ́n á wá pa sófò nìyẹn Ọlọ́run ò ní jẹ́ kí tẹnìkankan wá pa sófò Ọlọ́run bá ṣe dáadáa fẹ́nìkankan wá. tó ohun àwọn bàbá wa tí a ti ń gbọ́ látẹ̀kan tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí náà ni àwọn bàbá tí a tún fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn lẹ́ẹ̀kan sí Fadilatu Sheikh Daud Adébáyọ̀ Adéṣínà abẹ Ọlọ́run fún àwọn bàbá pé kí Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. àwọn kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ibi ni a máa fi àdàgbà ètò yìí rọ̀ sí ní òní Ọlọ́run ọba yóò jẹ́ kí a máa rí ọdún bá títí di ìgbà míì tí a tún máa gbọ́ òun wa lórí ètò yìí èmi ọmọ yín tí mo ti mú ètò náà wá sí etí ìgbọ́yín náà ni Abdulhakeem Adam tí ó ń sọ ojúsọ ìròyìn fún iléeṣẹ́ onlyislam.net títí dijọ́ míì tí a tún máa pàdé à ń kíra wa wípé máa